A kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń wò mí nílẹ̀ káàárọ̀ oòjíire. Gbogbo ohun tí ń da lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run ní jẹ́ kó dìbàjẹ́. Ọ̀rọ̀ tí mo mú wá lénìí kó máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi. Òun ni nípa ẹ̀jẹ̀ ríru tá à ń pè ní hypertension, tí olóyìnbó tó máa ń sọ̀tẹ̀ ní BP. Kí ni tó máa ń fa ẹ̀jẹ̀ ríru tá à ń pè ní hypertension? Òun ni àpọ̀jù ìrònú àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà, kíyàn máa ṣe wàhálà púpọ̀ jù, tàbí kí ẹ̀dá ó máa ronú púpọ̀ jù, ó máa ń fa ìdíwọ́ tí èèyàn fi máa ń ní hypertension tí ń jẹ́ ẹ̀jẹ̀ ríru. Kí ọ̀rọ̀ má pọ̀ púpọ̀, gbogbo ojú tó ń wò mí nílé lóko, àìsàn tí ò gbóògùn àtèyí tó gbóògùn Ọlọ́run ní fi gbé wa dè. Gbogbo ẹni tí ó bá ní àrùn yìí ní ara, kó bá mi wá ewé ọgbọ́, ewé tí Yorùbá máa ń pè ní ewé ọgbọ́. Ewé ọgbọ́ nìkan náà ni ó wá, ṣùgbọ́n tó bá fẹ́ já ewé yìí, kó jẹ́ láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ni kó já ewé yìí, nítorí pé láàárọ̀ nídàájí omi ó ti ṣe sí ara ewé yìí, gbogbo ara rẹ̀ ó tutù nínú àti lóde. Kì í ṣe pé bọ́yẹ̀ máa bá omi lórí rẹ̀, ṣùgbọ́n omi ó wà ní ara ewé òun látara pé tí èèyàn bá fẹ́ gbó kó lè ní omi dáadáa. Ẹ bá mi wá ewé náà kó pọ̀ dáadáa. Ó ṣeé ṣe kó má lè gbó, kó má rọrùn láti gbó, ṣùgbọ́n ẹ dà, ẹ fọ́nù, ẹ sínú, ẹ dà sínú omi, kẹ́ ẹ ṣàn ìdọ̀tí ara ẹ̀ nù. Bẹ́ bá ti ṣàn ìdọ̀tí ara ẹ̀ nù, ẹ wá dà sínú odó, ẹ gún kó kúnná. Tẹ́ bá ti gún kó kúnná, ẹ wá kó sínú àjọ̀ tí wọ́n fi sẹ́ nǹkan, ẹ wá fún, tàbí kẹ́ ẹ kó sínú aṣọ kan tó bá mọ́ bí aṣọ funfun, ẹ wá dì í. Bẹ́ bá ti dì í, ẹ fún dèdè omi tó bá jáde ńbẹ̀. Ẹ má bù ju bíi síbí mẹ́rin lọ. Tẹ́ bá ti bu bíi síbí mẹ́rin, síbí ìmùkọ tó jẹ́ ìmùkọ àgbàlagbà mẹ́rin, ẹ bu mẹ́rin. Ẹ wá ra peak milk original odidi. Peak milk original odidi, ẹ wá tú sínú kọ́ọ̀pù kan papọ̀. Tẹ́ bá ti tú sínú kọ́ọ̀pù kan papọ̀, pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, ẹ ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Bí èèyàn bá ti lò ó láàrin ọjọ́ mẹ́ta, jọ́ kìíní, jọ́ kejì, jọ́ kẹta, ọjọ́ kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa lo síbí mẹ́rin mẹ́rin pẹ̀lú peak milk kọ̀ọ̀kan lálaalẹ́ sùn, pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Gbogbo ẹni tó bá ní BP tá à ń pè ní blood pressure, kó lọ sọ́dọ̀ dókítà rẹ̀ padà, pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Wọ́n sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ ó ti regulate, pé ẹrú náà ó ti bọ́ sípò padà. Orúkọ tèmi ni ọmọ Séhù. Gbogbo ẹni tó bá ní ìpèníjà kan tàbí kejì, ó lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 081 333 722 05. 081 333 722 05. A ní fi àìsàn lò gbà.